ẹ̀yin èèyàn mẹ́wàá mà ṣẹlẹ̀ lánàá o àṣé bàbá wa Babangida lè jáde ta bàbá mà jáde ta lánàá tí wọ́n yọ bọ́ńbọ́ nínú ìfọ̀rọ̀ nígbà wọ́n ń sọ̀rọ̀ lórí ìwé kan tí wọ́n kọ tí wọ́n gbé jáde àṣé bàbá lè jáde sọ̀rọ̀ lánàá lẹ́yìn nǹkan bí ọdún bíi 22 abẹ́ẹ̀rí ni nǹkan mọ̀ kan ní Nàìjíríà lórílẹ̀‐èdè wa nílẹ̀ tòní tọ́mọ́ kọ́lọ́hún ọba mi Èdùmàrè kó máa ṣàánú wa nífà bàbá jáde sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ òkè wọ́n pé MKO Abiola ń lọ wọlé nínú ètò ìdìbò èyí tá a dì ní ọdún 1993 àmọ́ ìṣèjọba mi ń lọ wọ́gi lé ìdìbò náà ẹ wo ọ̀rọ̀ ọ̀hún máa fa yánpọnyánrin látàná tí bàbá ti sọ̀rọ̀ onírúurú àwọn èèyàn ló ń sọ̀rọ̀ tí ń jà gùdùgùdù àmọ́ ẹ wá gbọ́ o Alhaji Oríyọmí náà ti sọ̀rọ̀ yìí o ẹ wá gbọ́n tí Alhaji Oríyọmí sọ Alhaji Oríyọmí mà sọ̀rọ̀ ẹ wò ẹ wá gbọ́ bẹ́ńbẹ́ yẹ́kẹ́ ọ̀rọ̀ bí ti ń lọ gan náà ni ìkànnì Àròyé TV náà lẹ́wà bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ láìkì ẹ sọ̀scribe ẹ fọ́lò wa kẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ sí ní máa fọ́n yẹ́lẹ́yẹ́lẹ́ notification button náà ń bẹ́ẹ̀ tá a pè ní aago kélébé ẹ tẹ́ pìnràpìnrà òní ọmọ tayín lólobó ní gbogbo ìgbàkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ kú àsìkò yìí o ẹ lẹ́ńbẹ̀ún ẹ kú kalẹ̀ Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ẹ̀sì máa fọ́lò. òkè láwà téńté. ara gudugudu méje tí wọ́n ṣe náà ni èyí tá a sọ yìí. Nàìjíríà Babangida lè jáde padà láti wá bá wa ṣá. Babangida lè sọ ọ̀rọ̀ fún wa lásìkò ìṣá. Ọlọ́run o ìrírú ẹ̀ rí o ìgbọ́rú ẹ̀ rí o èmi ọmọ pé ó burú tó bá wọn o èmi rò pé a sì lè manage ẹ̀ ni pé kó sì dáa ìmọ̀ pé bóyá àwọn tí a jọ wà nípò pé Nàìjíríà ọ̀dà yọ̀ọ̀dà ìmọ̀ bígbà tí à ń tẹra wa ni ẹ gbọ́ èrèdí ọ̀rọ̀ mi o 1993 to this time ọdún mélòó nìyẹn mo rí ròyìn kan ni Ibrahim Babangida wọ́n ní Babangida sọ pé MKO Abiola ń ló wọlé bò June 12 1993 ẹ sì wá ní pé kò yẹ kí dókítà ó ti sọ̀rọ̀ àdílé wọn pẹ̀lú abẹ́rẹ́ àti oògùn tó lè mú kí nǹkan tètè ṣiṣẹ́. Ibrahim Babangida wọ́n kọ sínú ìwé àbí wọ́n la ẹnu wọn sọ pé MKO Abiola tí wọ́n pa sínú ẹ̀wọ̀n MKO Abiola tí wọ́n gún tí wọ́n mú ní tìpátìkúùkù MKO Abiola tí wọ́n fìyà jẹ tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ MKO Abiola tí ó lo ọdún 4 tó yẹ kó lò nínú ìjọba tá a fi dìbò yàn tó lò ní ọgbà ẹ̀wọ̀n adìbò yàn kó ṣe ọdún 4 ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí ó bá tiẹ̀ fi kún yóò kọ́kọ́ ṣe ọdún 4 ó sì ṣe ọdún 4 yẹn ló gba ẹ̀wọ̀n by virtue of the power conferred on Babangida then to annul the June 12 election. Is now coming out to tell us that Babangida won the election. Even with the figure, he came out with the figure. He said Babangida had 5 million votes. 5 million votes. Only Tofa, only 3 million votes. Babangida, Ibrahim Babangida, MKO Abiola, only 5 million votes. Ejo, I don't understand though. I don't understand.
and I need to understand. Ẹ̀yin onísáíkó, ẹ̀yin dà. Ẹ̀yin ará Abẹ́òkúta, ẹ̀yin dà. Ẹ̀yin ará Arò l'Abẹ́òkúta tẹ́ ń tọ́jú èèyàn, ẹ̀yin dà. Ẹ̀yin ti Yábà lápá òsì, ẹ̀yin dà. Ẹ̀yin ti bílẹ̀ tẹ́ mọ̀ èèyàn tọ́jú, Asíndẹ̀mádé, Asíndẹ̀ ìwọ dà. Ẹ̀yin tí ẹ mọ Rúkìá kà dáadáa, ẹ̀yin dà. Ẹ̀yin tẹ́ ẹ ní anointing tó lè ṣiṣẹ́, tí anointing yín dúró tán tó lè ṣiṣẹ́, ẹ̀yin dà. Oh my God. Ẹ jẹ́ n kà torí mo kọ́ síbí ni ẹ rí pé mo yẹ fóònù wò ń gbà mú bẹ̀rẹ̀. Ibrahim Babangida ti kéde o wípé MKO Abiola ló wọlé bò June 12 táàdì lọ́dún 1993 tóun fúnra àwọn tóun sì fagilé. Fún ìgbà àkọ́kọ́ o láti ìgbà tí Babangida ti kúrò lórí ipò tó lóun step aside, òun yẹ̀ bá ná. Fún ìgbà àkọ́kọ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀hún tá a mọ̀ sí Ibrahim Babangida, ọ̀gágun ajagun fẹ̀yìntì, ó ti wá kéde pé olóyè Moshood Káṣímọ́wọláwálé Abíọ́lá ń lọ wọlé ìbò ààrẹ June 12 o. Ẹ máa gbọ́ o, èyí tá a dì lọ́dún 1993 tóun fúnra àwọn fagilé. Ọ̀gágun Ibrahim Babangida inú ìwé rẹ̀ kan tó máa kọ ni tó sọ pé òun kọ̀wé nípa ara òun, ó sì fi lọ́lẹ̀ rẹ̀ lénìí ló sì fi lọ́lẹ̀ rẹ̀. Àbẹ́nìkan lọ́dún 20 ni wọ́n sá sì fi lọ́lẹ̀ rẹ̀ lọ́dún 20. Tẹ́ ẹ̀ bá gbàgbé, MKO Abiola dupò ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Parties, ẹgbẹ́ ẹlẹ́sìn. Ẹgbẹ́ ẹlẹ́sìn. Babangida ó pe àkórí ìwé rẹ̀ ní ìrìn àjò mi lẹ́nu iṣẹ́, a service in service, a journey in service, ìrìn àjò lẹ́nu iṣẹ́. Ó ní ńṣe ni Abiola fi ẹ̀yìn Bashiru Tofa ló fẹ̀yìn ẹ̀ nálẹ̀ wọ̀ ìyún Bashiru Tofa tó ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú National Republican Convention, is it Council or Convention? NRC sá. Ó ní Moshood Abiola ó lóun lọ jáwé olúborí lọ́dún 1993, ó ló ní ìbò 8 million, ìbò 8 million, mílíọ̀nù 8. Ó ní NRC tó jẹ́ ti Tofa ó lóun ò níbò tó bẹ́ẹ̀ rárá, oníbò rẹ̀ kéré, ìbò mílíọ̀nù 5 ló sọ pé NRC ní Ọlábíọ́lá níbò 8. Nínú ọ̀rọ̀ tí Babangida ń sọ, ó ní òun ti ń gbèrò láti fagilébò ọ̀hún gan kí wọ́n tó dì. Ìka tó dìbò yẹn gan lòun ti nílò ẹ̀mí pé òun ò fagilébò yẹn, òun ti wà premeditated. Ẹ má bá mi nóòtù ẹ o pé ìtẹ́ẹ̀rí ẹ̀dì òun ò fagilé, wọ́n sì náwó wá lọ, wọ́n sì ṣe campaign lọ, àwọn olùdìbò sì náà tó nóòrùn, òun ò fagilébò ni ká tó dì lóun ti mọ̀. Ó wá ní ẹ̀yin ọmọ Nàìjíríà, òun lòun jẹ̀bi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lásìkò náà tó ń jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó take responsibilities. Ó ní èmi ni mo jẹ̀bi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lásìkò náà tí mo jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
n tó ṣẹlẹ̀ ní June 12 lọ́dún 1993 ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú SDP Abiola àti Tofa Bashir Tofa tó jẹ́ olùdíje ẹgbẹ́ NRC wọ́n jọ díje nínú ètò ìdìbò ààrẹ Nàìjíríà. Baba Gana Kingibe ó ní ó jẹ́ olùdíje tó jẹ́ igbákejì Abiola táwọn jọ wà running mate tẹ́ ń sọ yẹn. Sylvester Ugo ó ní running mate ti Bashir Tofa. Ìbò tá à ń sọ yìí ni àwọn èèyàn sọ pé ìbò ńlá láàfíà jù lágbàáyé níjọ́ tán ti ń dìbò. Free and fair election. Ká sì gba oríyìn orílẹ̀-èdè Nàìjíríà ló dìbò tó dáa jù Babangida bá wọ́gilé. Ọlọ́run o ń bolójú rẹ wà Ọlọ́run kí n la ṣe gan Nàìjíríà wàhálà mọ̀ ṣẹlẹ̀ lọ́dún 1993 yìí o wàhálà pọ̀. Babangida wá step aside ó wá gbéjọba fún Ernest Shonekan. Ernest Shonekan wá ṣèjọba ọjọ́ kan. Ernest Shonekan Abacha bá gbà á kí ni Abacha gbàjọba sí nígbà tí wọ́n kọ́ gbé fún Ernest Shonekan. Mò ń bọ̀ ìmọ̀ ti jẹ́ sọ mò ń bọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ka ilé ìdílé. Lọ́jọ́ 11 oṣù kẹfà ọdún 1994 ṣé mọ̀ pé ní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 1994 Abiola bọ́ta ó sì kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tọrọ mọ̀ pé àwọn èèyàn dìbò fún un. Wọ́n rántí orin bàbá wa ewì bàbá wa Ọláréwájú Adépọ̀jù ńgbà náà. Ó ní ńṣe ló yẹ kábíọ́lá jáde kó kéde ara rẹ̀ bí ààrẹ. Ó ní ètò ìjọba rẹ̀ ló yẹ kó kéde ẹ̀ fáráyé kó ká gidi borí ká da gbogbo ẹ̀ sí rọ́ọ̀fù. Mo rántí mo sì rántí ewì yẹn dáadáa ńgbà náà. Èsì ìjọba ẹ̀ ló yẹ kó kéde ẹ̀ fáráyé kó ká gidi borí ká da gbogbo ẹ̀ sí rọ́ọ̀fù. Abiola bọ́ta lóòótọ́ wọ́n sì kéde ara rẹ̀ bíi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló ṣe yẹn sí? Ìjọba bá náwó gan. Wọ́n fi ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba kan MKO Abiola. Ẹ mọ̀ wo ẹni tá a dìbò yàn ó kéde pòun ló ń wọlé. Ẹni tá a dìbò yàn tó wá láti barracks tó wá fìbọn gbàjọba ó sì wá kéde ẹni tá a dìbò yàn gangan pé òun ló fẹ́ fipá gbàjọba wọ́n sì gbé wọ́n ti mọ́lé. Ó mà ṣe o. Ọdún 4 gbáko tó yẹ kábíọ́lá ó fi ṣèjọba dé wa lórí iná ló lò lọ́gbà ẹ̀wọ̀n. A ti ẹ̀ gbọ́ pé wọ́n ní wọ́n kó gbogbo ohun tó jẹ mọ́ ìwé kúrò níwájú ẹ̀ torí kò tíì sí fóònù alágbèéká tá à ń gbé sétí ìgbà náà. Ìwé fóònù landfóònù kankan ló wà àfi tí irú wọn ọba tó nírú míì tó lówó ń lò ńgbà náà ló kù bóyá sẹ́lúlà ti dé. Wọ́n kó gbogbo ohun tó jẹ́ ìwé kúrò níwájú Abiola wọ́n wá fún láǹfààní àti ka Bible àti Kùránì nìkan. Ìgbà tó di ọjọ́ 7 ọdún 1998 ọjọ́ tí gbogbo ọmọ Nàìjíríà ti ń retí pé Abiola ń bọ̀, Abiola ó jáde lẹ́wọ̀n, Abiola ó jáde lẹ́wọ̀n. Wọ́n lu Abiola pa. Wọ́n ló mu tíì ni. Wọ́n pa Abiola. Kàkà kí wọ́n kéde kí inú ọmọ Nàìjíríà dùn pé wọ́n ti tú Abiola sílẹ̀. Ìkéde tá a gbọ́ ni pé Abiola ti kú. Now ẹ jẹ́ kí n tẹ reverse díẹ̀. Ní ìgbà tí wọ́n fẹ́ dìbò ṣé ẹ rántí iye ọdún tí Babangida ti lò níjọba? Ó máa ń lọ bí ọdún 8 tó ti ń ṣèjọba.
Babangida ni olórí ológun àkọ́kọ́ tó sọra rẹ̀ di general lé wa lórí lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ṣèjọba. Ìgbà tí Babangida ń ṣèjọba lọ́wọ́, tára bá ní aráàlú báyìí yọkàn ra fátẹ́gùn sí ni. Lẹ́yìn atẹ́gùn yẹn ìnira ńlá mi ní bọ̀. Torí ẹ̀ náà fi ń pe Babangida ní Maradona, toró máa gé wa ni. A ṣe lè lọ́la, a ṣe lè lọ́la, a ṣe lè lọ́la, ó gé wa púpọ̀. Torí ẹ̀ náà fi ń pe Maradona. Ìgbà tó bá Babangida, ìgbà náà ni Babangida wá sí wọ́n bá ọmọrí kankan bí ni o. Mi rí mọ́, ó ti lọ. Ìgbà tó bá Babangida, tí Babangida bá ń bọ̀ ní Ìbàdàn, nígbà tí wò lórí rédíò àbí kan kéde lórí tẹlifíṣàn, wọ́n á ti ta gbogbo ọ̀nà tí Babangida ó gbà kọjá. Àní òsì ti mọ̀ pé Babangida ń bọ̀. Babangida mà lòpò, Babangida lo ipò. Kódà nínú àwọn tó ti dolórí orílẹ̀-èdè rí, ìgbọ́ èyí tó lòpò tó Babangida rí. Látìgbà tí Babangida sì ti kú, èyí tí ìgbọ́ ẹni tó tún lòpò tó jayé tó lòpò bí Babangida. Lẹ́yìn tí ọmọ Nàìjíríà ń kígbe democracy democracy democracy, tí gbogbo àgbáyé náà ń pé Nàìjíríà fẹ́ democracy, reluctantly within Babangida's mind, earth, to trick us in a very deceptive manner, ó kéde ẹgbẹ́ òṣèlú méjì tí wọ́n ó jáde, tí wọ́n ó díje. We gathered that Babangida and MK Abiola ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe ni. Torí pé olówó tí ń bàjọba ṣe, wọ́n lówó tó ra wọn, wọ́n lówó tó ra wọn o, èmi ò gbé wọn sẹ́gbẹ̀ẹ́ o, ṣùgbọ́n tá lè fi MK Abiola wé ńgbà náà, ó ní bí Dangote ṣe jẹ́ lónìí sí àwọn táwọn náà ń ṣèjọba. MK Abiola was everywhere. He built mosques, he built churches. One of the greatest philanthropy we have seen in this country, with a very unique philanthropic gesture. It doesn't discriminate. I don't want to go into how he got his money. That is another story. Nítorí pé a dì pẹ̀lú Abiola lẹ́ni, a dì pẹ̀lú Babangida àti tó ṣe. We even gathered that there was money, owó kan láti bá Sierra Leone àbíbì kan, wọ́n gbé sápò Abiola, wọ́n gbé sápò ẹnìkan. All this beer parlor talk, oríṣiríṣi nǹkan ló jáde ńgbà yẹn. But MKO Abiola, the fact remains that òun àti Babangida close, wọ́n ní àjọṣe. I don't know the level of closeness. Nígbà tí Babangida wá kéde ẹgbẹ́ òṣèlú méjì, Social Democratic Party and National Republican Convention, àbí Congress ni, èyí tẹ́ bá mọ̀ gbà náà. Mo kọ́kọ́ béèrè pé níbo lẹ wà 1993. Ìgbà náà tí àwọn èèyàn lọ bá Abiola kó ṣòṣèlú, kó ṣàárẹ̀, you know what he did? Abiola gbéra nílé ẹ̀, ó sì lọ bá Babangida to confirm if truly Babangida is ready to leave, to confirm if truly the election is real election or something else, like what
later happened. Abiola went to Babangida, and Abiola was given a conviction. He was convinced by his friend that, my friend, I need to go and relax. I need to leave. I need to allow Nigerians to enjoy the democracy they've been yearning for. Let me give them the chance to choose their leader. Ati put the things in places. Ati set records straight. Kan wá yan olórí wọn. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Ọkàn Abiola balẹ̀. Ó sì padà láti lọ múra wípé òun ó sáré. Party adoption. Abiola pick SDP. Bàbá wa nìbàdàn Adédìbú ó nípa tí wọ́n kó. Àtàwùsá àti Ìgbò àti Yorùbá. The first politician tó máa ní such acceptability across all the geopolitical zones in the country is MKO Abiola. He was accepted by virtually everybody. Mo sì lè rántí díẹ̀ nínú àwọn jíngù gbà yẹn. Nigerian Television Authority Network News wá gbàlejò MKO, SDB, Kingibe, Action, Abiola, 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 Progress. Ẹ ti rántí jíngù oríṣiríṣi. Hope 93. Hope 93. Torí ẹ̀ ni bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́ bá ń rí renewed hope 2023. Renewed hope 23 tẹ́ ń rí nígbà tó fẹ́ dìbò. Hope 93 yẹn òun làwọn sọ di renewed hope. Hope 93 tó já mọ́ wa lọ́wọ́ táàrí gbà ni làwọn pè ní renewed hope. Òun ló di renewed hope 2023 táwọn lò yẹn. Ẹlòmíì ò mọ̀ ṣé nínú àwọn tó kúkú ń gbọ́ mi nísìn ó dá mi lójú pé àwọn Indomie generation wà ńbẹ̀ tí mò ń sọ yìí tí ò yé wọn. Ó lè ṣe kankan jẹ́ pé irú wọn ti fi kàròyìn láàárọ̀ yìí tàbí wọ́n fi kàròyìn lọ́wọ́ ẹ̀rọ ọ̀la àbí wọ́n fi ṣe news analysis. Ilẹ̀ tí ò sì tójú ẹni sú àìmọ́rin òkùnkùn rẹ̀ rìn ẹja akọ wọn. Orí afẹ́fẹ́ gbàlejò jíngù bẹ̀rẹ̀ sí ní róò lóríṣiríṣi. Tàwùsá ọlọ, ti Ìgbò ọlọ, ti Yorùbá ọlọ, Abiola Isani. Muhammad Bashir tó fà òun náà ṣe tiẹ̀ ó ń gbìyànjú o ṣùgbọ́n omi pọ̀jọ kà lọ. Ní ọjọ́ ìbò àti ìdìbò kọjá aago 12 ọ̀sán t'Abiola fi wọlé. Ta ló lè rántí àjọ elétò ìdìbò ọdún náà? Ṣé kò ń ṣe nàdẹ́kò? Hope 93 ẹ rántí ṣé kò ń ṣe nàdẹ́kò? Àjọ elétò ìdìbò ọdún náà ṣé kò ń ṣe nàdẹ́kò? N fẹ́ mọ̀ bóyá I think it's nàdẹ́kò. Ṣé kí n mọ́tà yín? Àwa ò dìbò lọ́dún náà o. Bó ti yẹ kó wù wá ká dìbò ṣùgbọ́n àríbòdì àdìbò. Mi rò pé àti ìtòbò òdì. Mi rò pé àti ìtòbò òdì.
nàdẹ́kù náà ni ẹ ṣeun ṣùgbọ́n àdìbò abáàdì tó bòdì ni ìmọ̀ ìsá àdìbò ṣùgbọ́n mo rántí pé mo lọ sí council Akinyele Local Government Council and I went to Islamic High School to monitor the election. Decision to install Abiola as the president of Federal Republic of Nigeria then seems like unilateral decision. It was just like Nani Fedeco ni be Nadeco or Fedeco Osako nani. Is it Fedeco? Ori ebe akoti Fedeco. Fedeco ni. Thank you. Nadeco ni àwọn ẹgbẹ́ Fedeco ni. Thank you. Fedeco ni. Thank you. Now, I monitor election. Aago méjìlá àwọn èèyàn ti ń jubilate. Yeah, lọ́dún 1993. Àwọn èèyàn ti ń jubilate. Abiola ni. Àwọn kan ní NEC ni. NEC, ṣé NEC ni? NEC báwo? Wọ́n mọ̀ tó ní NEC ni. NEC, Nadeco is still in NEC. Nadeco was formed after when the election was annulled. Okay, thank you. National Electoral Commission, NEC. Wọ́n ní NEC ni o. Ẹ ṣoríire. Àwọn àgbàlagbà kún bí ẹjẹ́ akẹ́kọ̀ọ́. Okay, mo ti gbé kú. Mo ti unmute ẹ ṣé. NEC ni National Electoral Commission ẹ ṣé ẹ ṣoríire. Asa àdìbò àwọn èèyàn ti ń gbìyànjú wọ́n ní ṣe mọ́ ní Abiola ni ẹ̀gbọ́n ni bàbá wa Barrister ni ó ní Haúsá dìbò rẹ̀ f'Abiola Yorùbá dìbò rẹ̀ f'Abiola Ìgbò ó dìbò rẹ̀ f'Abiola pé kàn gbé fún Masudi kó bá wa ṣe. Òyìnbó annulment látún gbọ́ agbó òyìnbó jà wọn bìrìtì kó lọ. Ayayayaya Babangida. Tẹ́ bá mọ̀ tó wà nínú mi tí mò ń gbé mi mo sì ń ṣe ẹ̀rù ọba yín gan o. Ọlọ́run gbọ́. Babangida. Wọ́n na Babangida ni. Wọ́n na Babangida fala. Wọ́n na ankali Babangida. Babangida. Hey. Babangida. Wọ́n na biribiri, wọ́n na oh. At the end of the day, ẹ̀yin kọ́ yìí, wọ́n kéde wọ́n ní wọ́n annul ìbò yẹn. Ṣé mo pé Babangida mo sọ lẹ́ẹ̀kan pé Babangida ó kọ nínú ìwé rẹ̀ pé òun ti ní lẹ́mìí láti fagilé ìbò yẹn tẹ́lẹ̀. Even nígbà tí Abiola lọ bá ó ti ní lẹ́mìí pé òun fagilé ìbò yẹn nígbà tó ń promise Abiola pé kó má worry kó má ṣe lọ. Torí pé wọ́n ní ẹ̀mí láti fagilé ìbò yẹn gẹ́gẹ́gẹ́gẹ́. Ó wá mú kí bàbá Professor Enfrey Nwosu Professor Enfrey Nwosu àwọn ni wọ́n jẹ́ NEC chairman. Professor Enfrey Nwosu àwọn ni NEC chairman. Thank you. Torí pé ó ti lẹ́mìí pé ó máa fagilé ìbò yẹn ó ti wá òyìnbó tó ń lò. By the time tó ní àwọn annul election yẹn báyìí wàhálà tó kọ́kọ́ bá wa ni pé àkọ́kọ́ ń wà túmọ̀ ìbò nkì annulment. Kí ni túmọ̀ annulment ẹnìkan ní
wọ́n ti kéde Abíọ́lá nù tẹ́ bá ti sọ ànọ́mẹ́ǹtì wọ́n ní pé ìbò ẹ̀ ti pọ̀ jù nù pé ẹ lọ ní sùúrù o kí wọ́n kéde ẹ̀ ló kù ẹ mọ̀ wulẹ̀ dìbò mọ́ ẹ mọ̀ wẹ́sì ìbò mọ́ o I'm not joking o oríṣiríṣi wọ́n náà ti àná ọ̀nà pé Abíọ́lá ti wọlé nu òun gbà ti àná ọ̀nà ẹ̀ o nígbà tí àwọn ilé ìbò ọ̀bọ̀ ta ànọ́mẹ́ǹtì kẹ̀ dictionary wa tán lé o dictionary a bá padà gbọ́ pé cancellation náà wọ́n reverse adúrú wàhálà adúrú owó ṣe wàhálà ti wàhálà àtowó kò wá tó àfọkànsí ọmọ Yorùbá kí Babangida tó ànánubò sójà ti kún gbòòrò ẹ̀yin kọ́ yìí sójà ti kún gbòòrò wàhálà wá dé àti jáde ìbọn ti ń ró kẹ̀kẹ́ àwọn wọn ní yìnbọn yìí wọ́n ti mọ̀ pé àwọn èèyàn ó protest ẹ̀yin kọ́ ìbíbọn ṣe dún tó àwọn èèyàn gbọ́ ọmọ Nàìjíríà yarí wọ́n yarí nílẹ̀ Ìgbò wọ́n yarí nílẹ̀ Haúsá àgàgà ilẹ̀ Yorùbá Ìbàdàn gbóná Èkó ọ̀rọ̀rùn gbogbo ẹ̀ wá gbóná jẹn wàhálà wá bẹ̀rẹ̀ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìní sọ́yé kìlómítà tí mo fi ẹsẹ̀ mi rìn tí bàtà yọ dànù tí mo tún fẹsẹ̀ lásán rìn lọ ẹni orí yọ dílé igbó kan bẹ́ ń bàdàn tí wọ́n ń pè ní igbó àgàlà àwa gbọ́njúmọ̀ igbó àgàlà igi tíìkì oríṣiríṣi ní bẹ́ẹ̀nbẹ́ o ò lè wọ igbó àgàlà bó ṣe wù ọ́ nígbà tí ọmọ tá a lo gbogbo èédú tí ń bẹ tán tí ò sí èédú kankan mọ́ ìṣèdè tó lágbára ni wọ́n ṣe everybody mọ́lé kò sí kerosene tá ì dáná kò síbi tá a ti rí nǹkan kan rà ìṣèdè yẹn wá lè débi pé a lo èédú tán àwa bọ́ sínú igbó àgàlà igi tútù sì ń cooperate bí igi gbígbẹ igi tútù tẹ́ ẹ já ewé kúrò lórí ẹ̀ báyìí tẹ́ ẹ bá ti kì í bọ náà báyìí yóò sì máa jóná bí igi àpólà igi gbígbẹ bẹ́ẹ̀ ni nítorí pé Ọlọ́run tó dá wa gan ó ń káàánú wa lásìkò ìgbà náà àánú wa ń ṣe Ọlọ́run nígbà náà pé àwọn ẹni yìí ṣẹ̀mí tó báyìí tí mo fi irú èèyàn báyìí ta wọ́n lọ́rẹ bí aṣáájú wọn. Babangida jẹ́ nightmare ìbànújẹ́ ni Babangida jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà ìfàsẹ́yìn ńlá wá bá orílẹ̀-èdè Nàìjíríà látìgbà náà ọkọ̀ lọ síwájú wá tẹ pọ́s igbó fa nàdẹ́kò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn wá ń dìde lóríṣiríṣi ṣùgbọ́n nítorí oníjìbìtì tí Babangida jẹ́ no apology to this nítorí oníjìbìtì tí Babangida jẹ́ Babangida wá lọ gbé Ernest Shonekan nítorí pé Yorùbá ni Abíọ́lá tí wọ́n tẹ̀ lójúmọ́lẹ̀ ọmọ Yorùbá ń bínú ó wá gbé Ernest Shonekan síbẹ̀ ṣé Babangida kúkú mọ̀ pé sójà kan ò ní jẹ́ kí Ernest Shonekan ó ṣèjọba Ernest Shonekan náà jókòó kí náà pèpò wọn ní interim àtúnṣe gbọ́ interim náà ní àgbọ́rí the first interim president we have in Nigeria is late Ernest Shonekan. He was installed by Ibrahim Badamasi Babangida. Babangida was dripping himself, thinking that he was dripping us. Truly, we were frustrated, tormented, humiliated. But today we are still alive. And Babangida is still alive. He's now coming out to tell us what?
He knew that the military would never allow an Shonekan to rule. He installed an Shonekan. Nígbà tí ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n ń jáde, ẹgbẹ́ ọmọ Yorùbá, ẹ dákun, give us our mandate. Give us our mandate. We all voted this man. Let him rule. Let him be our president. Aba ké lọ sọ́tún, a ké lọ sósì. Kò sí mọ́tò mọ́ nígboro. Protest oríṣiríṣi. Anẹ́sọ́nẹ́kan. Ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá gbà, anẹ́sọ́nẹ́kan wọ́n yàn. Yorùbá ni yóò kéde Abíọ́lá nísìn. Ìjọ lágbára kankan. Ìjọ ní tó lè ṣe láti bà anẹ́sọ́nẹ́kan lórúkọ jẹ́, láti bá àti máa ṣe bọ bàbá jẹ́. Ẹjọ́ tẹ́ bá wò mí tẹ́ bá láǹfààní àti share rẹ̀ bá ń share rẹ̀. Nítorí ìkálòlómi yìí ó lè wúlò fún àwọn ọmọ tí wọ́n ti mọ bó ṣe ń lọ lọ́dún 1993. Ó declare interim government. Ẹ bá ń share aṣọ rí ẹjọ́. Babangida declare interim government. Mo ń dúró de nǹkan share yìí. Thank you for sharing. Thank you for sharing. Thank you for sharing. Babangida declare interim government. Ó fi Shonekan ṣe president. Olórí interim government. Wọ́n jẹ́ pé president. At the end of the day, ìjọjọ́ kan àbí nǹkan kọ́ ni Shonekan lò. Ìrọ̀wọ́rọ́wọ́ làwọn Abacha ní bá wa pẹ́rù wá. Kó tó wá yan Shonekan gan kọ́. Kó náà wà lórí ìjókòó. Àga gbóná mọ́ ni. Babangida olóhùn ó dìde. Àga gbóná mọ́ Babangida ni. Ṣó yẹ kí Babangida sì máa fa afẹ́fẹ́ Nàìjíríà sí Musa. Olóhùn mọ̀ lágbára o. Olóhùn mọ̀ lágbára o. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Ní ọwọ́ ọgbà tí wọ́n yan Abíọ́lá tá a dìbò yàn tí wọ́n fi sípò, ẹ̀mí èèyàn tó sọnù ní Nàìjíríà tí mi ò bá ní dínkù kò mọ̀ dín ní 1000 èèyàn tó kú. Ẹ̀yin tẹ́ ẹ bá wà ní 1993 tá a jọ wà ń gbà náà, ẹjọ́ ó téèyàn mélòó tó kú? Ẹni tó jókòó tí ń fún ọmọ rẹ̀ lọ́yàn, wọ́n sì yìnbọn lù, ìyá sì kú, ọmọ sì tún mú ọyàn lọ tí ọ̀gbẹ́nu kú ń bẹ̀, kò mọ̀ pé ìyá àwọn ti kú. Àìmọye ẹni tí ìbọn lọ bá nínú ilé, àìmọye ẹni tí ń bá tiẹ̀ lọ tí wọ́n bá lójú ọ̀nà tí wọ́n padà. Àwọn èèyàn kú gan, ẹ̀mí ṣòfò. Wọ́n sọ lé Ọládàáoró. Wọ́n sọ ẹni tó ní bàbá dáláìní mọ́, wọ́n sọ dọmọ òrukàn. Wọ́n sọ ẹni tó ní ìyá dẹni tí ò rí ìyá rẹ̀ mọ́. Wọ́n ń pa ọmọ lójú ìyá. Bẹ́ẹ̀ sì ni olókùn gbókù ẹ̀ ní ìjọba òṣèlú kankan fẹ́ nìkankan. Ìgbà náà ló di kó ń lé ó gbélé. Àìmọye aboyún tó kú dànù. Àìmọye òrèlé òdélé, àìmọye òroko òdóko, àìmọye èèyàn tó toko òroko dóko òrókò tó. Ẹnìkan ní 1000 kẹ̀. Ó ju 1000 people lọ. Mo ń tọ́ bí oníròyìn ni. Mo ń sọ bí oníròyìn ni tí a dínkù.
àwọn èèyàn kú gan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wá wo ẹkún, ẹ wá wo ìpayín keke, ẹ wá wo ọ̀fọ̀ lọ́ọ̀dẹ̀ àwọn èèyàn. Ẹ wá wo ẹni tí wọ́n gbójúlé nínú ẹbí mi wípé ògo àwọn leléyìí tó jẹ́ breadwinner family wọn. Ẹ wá wo bó ṣe sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Àsìkò ìgbà náà ìní àwọn ọmọ Yorùbá kan kóra wọn jọ tí wọ́n rí pé wọ́n ń yan Yorùbá jẹ. Ìgbà náà la mọye Yorùbá tó ti sàárẹ̀, la mọye Haúsá tó ti sàárẹ̀, la ń béèrè iye Ìgbò tó ti sàárẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa rẹ̀ nìkan kan tọ́ka sí ńgbà náà ju Ọbásanjọ́ lọ ṣáájú àkókò yìí. Ìgbà yìí la wá jókòó, ọmọ Yorùbá wá rí pé orin tí bàbá wa Ògúndé kọ yóò Yorùbá ronú wò. Ìgbà náà ni Yorùbá ṣẹ̀ṣẹ̀ wá rò. Náà wá dá ẹgbẹ́ kan sílẹ̀ ńgbà náà. Ẹgbẹ́ ajìjàgbara ọmọ Yorùbá. Wọ́n ń pè wọ́n ní OPC, Odua Progressive Congress. Nígbà náà gbogbo àwọn tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n rí ipò apá tí wọ́n rí ipò ẹsẹ̀, wọ́n wá kóra wọn lọ síbì kan. Wọ́n lè kóra wọn lọ nú igbó. Ẹni tó légbé, ẹni tó lọ́fẹ̀, ẹni ó láfẹ̀ẹ́rí, ẹni ó ní mọ́lù, ẹni ó lókìgbẹ́, ẹni ó lókìkùmọ̀, ẹni wọ́n wá ń fúnra wọn lóògùn. Wọ́n ń fúnra wọn lóògùn. Ọmọ Yorùbá wá múra lẹ̀ ẹ̀dógún. Ọmọ Yorùbá múra lẹ̀ ẹ̀dọ̀tẹ̀. Ọmọ Yorùbá fẹ́ gbara wọn lọ́wọ́ àwọn amúnisìn tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n fẹ́ máa ṣèjọba. Kò pẹ́ kò jìnnà Abacha gbàjọba. Nígbà tí Abacha gbàjọba, àwọn èèyàn ló ti ẹ̀dá báwọn. Abacha yóò gbéjọba fún Abiola ni. Ẹ rí pé bàbá Arísekọ́lá ó pe Abacha ní ìsìn, wọ́n ní ó gbéjọba fún Abiola. Ọmọ Arísekọ́lá ní Abacha, wọ́n gbéjọba fún Abiola ní ìsìn. Story for another day. Story for another day. Torí mo dákọ̀ Arísekọ́lá, story for another day. Ṣùgbọ́n Abacha ò gbéjọba fún Babangida o. ń ṣe ni bàbá Abacha ń lò jọba lọ sáà kúkú rò pé yóò débẹ̀ yóò sì ṣe díẹ̀díẹ̀ yóò kú bẹ́ẹ̀ ni Abacha máa ń lò jọba lọ ni o ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ńgbà ọdún kẹrin tó yẹ kí Abiola bóyá yóò tún bòdì ní o àbí yóò kú ńbẹ̀ o ọdún tó yẹ ó parí ìjọba rẹ̀ gangan ká ní wọ́n gbéjọba fún ọdún náà ló jáde láyé ó kù ọ̀la tọmọ Nàìjíríà ń retí pé Abiola ó jáde lẹ́wọ̀n iná ló jáde láyé wọ́n pa Abiola ni wípé dis Abiola tó bá padà jáde lẹ́wọ̀n yóò tún máa claim mandate ẹni ẹjẹ́ àfiṣe tutù káfiṣe tutù tẹ́ ń béèrè fún tí wọ́n bá ti rí mọ́ wọn ó sinmi Abiola kú wàhálà wá bẹ̀rẹ̀ ọba wo ni ọba tó ní abọ́bakú tí abọ́bakú rẹ̀ tó abọ́bakú Abiola Nàìjíríà tó pé torí ipò kú làwọn èèyàn wá kú tó bẹ́ẹ̀ kò sí àwọn èèyàn mọ̀ kú o ṣé mọ̀ pé nítorí ipò Abiola náà ṣé ẹ rántí pé àsìkò tá à ń sọ yìí náà wọ́n pa Sùlẹ́yà Adédèjì ṣé ẹ rántí pé àsìkò tá à ń sọ yìí ni wọ́n pa Kudirat ìyàwó Abiola ṣé mọ̀ pé wọ́n yìnbọn fọ́pọ̀lọpọ̀ èèyàn gbà náà Ọlọ́run ló yọ Alex Ibru tó jẹ́ chairman Guardian newspaper
àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ pàǹgbà náà tọ́lọ́run fẹ̀mí wọn lé lọ́wọ́. Àmọye oníròyìn tẹ́mi ẹ̀ bọ́ sí, àmọye àwọn tó sá jìnnàjìnnà, ejò sáré ikú nàgbọ̀nàgbọ̀n. Ọmọ Nàìjíríà, Abacha ló jọba o. Nígbà tí Abacha ṣèjọba sáà tó dé stage kan, ó ní òun fẹ́ dájọba padà fún olóṣèlú. Inú àwọn èèyàn dùn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lẹ̀rù ń bà wípé ṣé kò ní ṣe bí Babangida. Òun náà tún dẹ́gbẹ́lẹ̀ o. Whom the cap fits, let him wear it. The cap fits General Sani Abacha. Jíngù ti ẹnu ń gbà náà lórí tẹlifíṣàn. Tíbi tí wọ́n ti yí fìlà ológun tí wọ́n sọ di fìlà olóṣèlú. Ẹ̀yin olórin wa, èyí tó kù láyé nu yín, à ń kí yín o. Wọ́n kó gbogbo àwọn olórin tó mọ orin kan lẹ̀ Yorùbá ńlẹ̀ Haúsá ńlẹ̀ Ìgbò ó di wọ̀ l'Ábújá. Wọ́n lọ kọrin fún Abacha. Abacha lẹ́yìn tó lò ọ̀pọ̀lọpọ̀ ọdún gẹ́gẹ́ bí ààrẹ ológun, ó fẹ́ di ààrẹ alágbádá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀rù wa ń bà wá. Àwọn tó lóṣèlú tó jáde náà ò lè náwó tààrà. Ṣé wọ́n bá Abacha contest ni? Ta ni ó gba primary ticket lọ́wọ́ rẹ̀? Abacha náà ni ó wọlé tí ó sààrẹ alágbádá. Àwa kan ti wá fọkàn sí pé tó bá sààrẹ alágbádá bó ṣe fara ni wá tó yìí. Ó fọ́ọ̀sì ara ẹ̀ lé wa lórí náà nìyẹn tó fi sààrẹ alágbádá. Ṣùgbọ́n kò nílé lo decree constitution ni ó lò. Kò sáà nílò ìjọdún mẹ́rin lọ tí ó fi lọ. Torí a ti rí pé a ti rò ó pin. Ẹ̀yin kọ́ yìí. Ìtàn máa ń ya ni ṣùgbọ́n mi ìfẹ́ orí ìjìnà torí àkókò mi. Ẹ jẹ́ maintain track mi. Ẹ̀yin kọ́ yìí. Ọjọ́ ìbò là ń retí o. Àárọ̀ kùtùkùtù ọjọ́ kan ni láàárọ̀ báyìí. Kí ló ṣẹlẹ̀? Irọ́ ni òótọ́ ni. Wọ́n bá kan gé ọ̀n papọ̀. Wọ́n l'Abacha wọn fẹ́ sìn. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ló kú. Ẹ wá wo jubilation. Ẹ wá wo bínú ọmọ Nàìjíríà ṣe ń dùn wípé Abacha kú. Ọba dorí Abdusalam Abubakar. Nígbà Abdusalam débẹ̀ náà bá ṣèpàdé pẹ̀lú àwọn ológun àtàwọn tí ń béèrè pé ẹ gbọ́ àtàwọn èèyàn wọn lọ́dọ̀ wọn lọ́hùn. Àyìn àwọn ará bí jẹ́ńjò ni kò sí ní tá a lè ṣe o. Ju wípé kó jẹ́ pé àwọn náà là á lò lọ. Wọ́n bá ní ká tún dìbò. Ìgbà náà lẹ́gbẹ́ òṣèlú wá dé. Ìgbà náà láyé People's Democratic Party tó wà nísìn ó wà nígbà náà. Action Alliance AD ó wà nígbà náà. Àtàwọn ẹgbẹ́ mi méjì tèmi rántí nù. Bàbá wa Olúfàlàì Bọ́lá Ìgè àwọn méjèèjì ni wọ́n díje primary inú ẹgbẹ́ òṣèlú AD. Ṣùgbọ́n àwọn èèyàn dìbò fún Olúfàlàì. Gbogbo ọmọ Yorùbá wá dì mọ́ Olúfàlàì báwọn làwọn fẹ́ sààrẹ. Ṣùgbọ́n àwọn ará bí tẹ́ fẹ́ compensate wa, wọ́n wò pé ta làwọn lè mú tí ó kàn jẹ́ pé wọ́n mọ̀ para wa ni. Ṣùgbọ́n tí wọ́n náà ni wọ́n mọ̀ ṣe àwọn ó ti lọ́rọ̀ ní o, àwọn làwọn ó gbé wọlé o. Àwọn bá mú Ọbásanjọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Adìbò lóòótọ́ o. Adìbò lóòótọ́. Wọ́n rí ìgẹ̀ bí ti Awólọ́wọ̀. Wọ́n rí ìgẹ̀. Wọ́n rí ìgẹ̀ lóòótọ́. Wọ́n rí ìgẹ̀. Ọbásanjọ́ lọ wọlé. Nítorí power of number. Politics is a game of number. Àwa Yorùbá ńlá mú Olúfàlàì. Àwa Yorùbá la mú Olúfàlàì.
Ọbásanjọ́ làwọn mú bí wọ́n ṣe pọ̀ tó yẹn ṣé ẹ mọ̀ pé ìbò Olúfàlàyé náà ìbò Ọbásanjọ́ náà àwọn kan náà ti dìbò fún Yorùbá lọ́básanjọ́ bá wọlé. wàhálà àgbà náà làbọ̀ ń bẹ́ẹ̀dì sí i. wàhálà àgbà náà ìlà àbọ̀ ń bẹ́ẹ̀dì bá a ṣe wà yìí. ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ìbéèrè mi lálẹ́ ìwá ni pé Babangida ti wá jáde o ó ní lóòótọ́ Lemkio Abiola wọlé ìbò June 12 tó di wàhálà ṣé ẹ ti dáríjì báyìí ṣé ẹ lè dáríjì Babangida ìdáhùn mi nù. ẹ̀yin téèyàn yín kú ṣé ẹ ti dáríjì Babangida o wọ́n ti kọ̀wé o. ẹ̀yin tí wọ́n dojú òpó yín rúngbà náà ṣé ẹ ti dáríjì Babangida. mẹ́sẹ̀jì yẹn mò ń dúró dè abẹ́ẹ̀ ní dáríjì Babangida ni èèyàn kan ní no. ayélabọ́lá Babangida ọ̀pọ̀ ọmọ rẹ ni ṣé ẹ ti dáríjì Babangida o. wọ́n láwọn ní àwọn mọ̀ọ́mọ̀ wọ́n ní ṣe o wọ́n ní kì í ṣe pé àwọn ṣèèṣì kánṣu bò yẹn o pé àwọn ti mọ̀lẹ́mí àwọn pé àwọn ò kánṣu bò yẹn kán tiẹ̀ tó dì rárá. àwọn fẹ̀mí ṣòfò láì nídìí àwọn dààmú ọmọ Nàìjíríà láì nídìí àwọn ò lo gbogbo agbára táwọn ní láti fún wa ń fìtínátì àwọn ò complicate wa the more nígbà tí gbogbo orílẹ̀-èdè yòókù bá ń lọ síwájú àwọn ò fà wá sẹ́yìn àwọn ò fi ìjẹkújẹ tàwọn ìmọ̀tara ẹni nìkan àwọn ò fi fara ní gbogbo ọmọ Nàìjíríà ṣùgbọ́n gbà táwọn bá wá súnmọ́ kòtò bí wọ́n sì ṣẹ̀ṣẹ̀ súnmọ́ kòtò wọn tí a ń lọ yìí àwọn wà á kọ̀wé kan àwọn wà á padà jẹ́wọ́ káwọn tó kú pé àwọn mọ̀ọ́mọ̀ ṣe gbogbo ohun táwọn ṣe fún wa ní lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ẹ ti dáríjì Babangida o. Babangida sá lọ́mọ Babangida ti lọ́mọ ọmọ báyìí wọ́n ti dàgbà wọn ò lè díje mọ́ ṣé ẹ ti dáríjì Babangida. àsìmọ̀ bóyá wọ́n sì fẹ́ díje náà ló fàwé tí wọ́n kọ. àwọn ìwé ẹlẹ́sìn mìíràn tí àwọn leaders wa máa ń kọ tí wọ́n bá ba nǹkan jẹ́ tán yìí jẹ́ àwa nǹkan ṣe sí tí gbogbo wọn wà di publisher ọ̀ràn mọ́sùn tí wọ́n á máa publish oríṣiríṣi ìwé láìsí academics náà àwọn náà wà máa fi intellectual property kalẹ̀ àdẹ̀ ní rí intellectualist nìkankan nínú ayé wọn. ẹnìkan ní capital no ọlọ́mọdé àwọn oríró ẹ̀ wọ́n tẹ gbogbo ẹ̀ bàṣùbàṣù wọ́n jẹ́ bàṣùbàṣù wọ́n balẹ̀ jẹ́ kí Babangida ó máa sọ láti 1993 sọdún yìí ọdún mélòó nù. ẹ dákun 1993 sọdún yìí ọdún mélòó nù. ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń yẹ̀ wò. (1993) sọdún yìí ọdún mélòó nù. ẹnìkan ní nígbà náà ni sójà pa àbúrò bàbá àwọn. After 32 years
after 32 years. Ẹnìkan ní 32 years, ẹnìkan ní 35 years. Which of the two? "35 years àbí 32 years?" 32, only 32 years ni. Èèyàn kan ní orí ìkànnì ó ní "That's why I don't like you, HAMZAT. Because you don't do this, you don't do that. You are a liar." Irọ́ ti fọ́ orí yẹn, irọ́ ti fọ́ orí yín. Kẹ́ ẹ tún máa parọ́ ní àwọlésùn. Sẹ́ẹ̀rì pé aago 12 ti lù. Sẹ́ẹ̀rì kẹ́ ẹ máa parọ́ láago 12. Irọ́ ti fọ́ orí yín. Ẹ láìkì mi lẹ̀ ń wò mí láago 12. Ẹ láìkì mi. Kí ni ẹ wá dé tẹ́ ẹ̀ ń wò mí táìmù yìí? Pretense ti fọ́ orí yín. Láìkì mi ládùúrú show tí wọ́n ń ṣe káàkiri ní ìsìn tó sì jẹ́ pọ́dọ̀ mi lẹ́wà lẹ́lẹ́ láìkì mi. Nǹkan ṣe yín. Tẹ́ bá tún fẹ́ láìkì mi ńkọ́? Ti láìkì mi bàjẹ́. Ó láìkì mi bàjẹ́. Nǹkan tó ní ṣe tí ń ṣe lọ́sọ̀ọ́ ó ní dùn ọ́ pé ń ṣe ni ò ní sọ pé ọ̀ láìkì mi kẹ̀. Kí ló tún wá láìkì inú ayé? Ọba láìkì mi. Ǹjẹ́ Ọlọ́run ní darí mi. Ẹni tó bá láìkì mi láìkì Ọlọ́run ni, ẹni tí ó bá láìkì mi ò láìkì mi torí Ọlọ́run náà ni. So ó ní problem. Gbogbo àwọn lè sùn ká kọrí síbì kan náà. For the fact pé ẹni yẹn ò sọ̀rọ̀ kò mí pé ó ń bínú yín náà. Kò mí pé kò ṣe ń tẹ̀ ń ṣe. Kò mí pé ó kọ̀yìn sí ń tẹ̀ ń ṣe. Kò mí pé kò ń sára yín náà. So circumstances man surround so many things. So ẹ má jẹ́ ká dúró lójú kan, ẹ já sún síwájú. After 32 years. Àròyé TV rèé. Ẹ láìkì, ẹ subscribe, kẹ́ ẹ sì máa follow. Òkè láwà téńté.